apply tó bá ti apply lọ jí kò sóbìnrin tí mo lò fún. ẹ wà ókè. Ṣe ká sọ. Ṣe àkàbà ọ̀dẹ̀ ṣe ẹ̀ ń jẹ́ òkè wa. So not too bad. Mo kẹ̀tẹ̀ máa láìpẹ́. Èmi máa ń tọ́ èsì rúùmù wọn. Ìlú Agbáta. Èsì rúùmù àti èmi máa ń tọ́ èsì rúùmù àti. Ọ̀gá ṣe ṣàlọ́ ṣá. Òun náà làwọn ẹja rẹ̀. Mo tẹ̀ fẹ́ gbèrè nǹkan lọ́wọ́ yín ni. Mo notice wípé láti ìgbà tí mo ti lodging hotel yìí ẹ kì í change TV channel yìí sí ibòmí àfi Africa Magic ṣá. Ó dáa, òun náà làwọn gbé ọmọ pé ó máa ń káfí entertain yín náà ní máa láìpẹ́. Lọ́dẹ̀ máa ń ṣe varieties of films, so ẹ máa láìpẹ́. What? For a change, kí lẹ ní? Okay, ṣé bí Indian film lẹ fẹ́ ní àbí? Ẹ ní àwọn channel tó ti ń show bí sex film. Ojo. Ẹ wò. Láìkì. Ọláì mo láìkì. Ẹ já sí bàjẹ́. Yes. Ẹ̀fọn ni. Àwa gangan ni kókó. Ẹ mọ̀ nígbà tọkùnrin àti obìnrin tó wà níbì kan. Kí ló máa motivate wọn, from one thing to another. Very sorry, you are right. Customer ni wọ́n, and customers are only. Customers are only you know. Promise you about the latter level. A máa ṣiṣẹ́ lórí ẹ̀. Ṣé o ra àwọn oríṣiríṣi àbí ẹ má wọlé? Ẹ wo. Ó ṣàtìlẹ́yìn sábà tó ń sọ. Ẹ ṣe gan. Ok, ẹ lọ sí. Àgbà bí báwo. Adódókè ẹ máa ti bá bẹ̀. Ẹ wo. Another one. Who are in charge? Ẹ gbà yìí. Ẹ wò later. My sister. Adé ti pẹ́ o. Ẹ má wọlé. Àtọ́lá àtọ́. Ayọ̀ wà ní. My sister.